arábìnrin kan mà rèé tí wọ́n pe orúkọ rẹ̀ ní Basirat Ọlájùmọ̀kẹ́ Ṣéwù tí wọ́n ní ìnagijẹ rẹ̀ jẹ́ Basheegold. Ohun mọ̀ ni wọ́n ní ilé ẹjọ́ gíga tí ó wà ní ìpínlẹ̀ Èkó ní ìlú Ìkòyí ti dájọ́ o wípé kí wọ́n lọ rèé fi sí ọgbà àtúnṣe látàrí owó kan tí wọ́n ní ó ní í ṣe pẹ̀lú owó ìlú jìbìtì. Wọ́n lárábìnrin ọ̀hún lọ́wọ́ ń bẹ̀ nípa owó ọ̀hún tí wọ́n pè ní 20 mílíọ̀nù náírà 20 million naira tí ó ní í ṣe pẹ̀lú owó ìrìnrìn àjò lọ sí hajj. Gẹ́gẹ́ bí ó ṣe wà níbí, wọ́n ní arábìnrin ọ̀hún ni wọ́n gbé dé iwájú adájọ́ tí wọ́n porúkọ rẹ̀ ní FN Ọ̀gázì ní chamber 12 tí ó wà ní Oyinkan Àbáyọ̀mí drive Ìkòyí ní ìpínlẹ̀ Èkó ń bí ní ọjọ́ Tuesday ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 15 oṣù kẹwàá ọdún 2025. Olùjẹ́jọ́ yìí ni wọ́n ní wípé ó ń gbé ní ibì kan tí wọ́n pè ní 215 Federal Locust Housing Estate ní ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ẹ̀sùn onídìí igi mẹ́ta mọ̀ ni wọ́n wé sí i lọ́rùn. Ẹ̀sùn àkọ́kọ́ ni wípé ìlẹ̀dí àpò pọ̀, tí ẹ̀sùn kejì sì jẹ́ wípé ìdigunjalè àti ẹ̀sùn kẹta ìgbà owó ní ọ̀nà àìtọ́ o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ kíní ọ̀hún tá a rí i kà ní wípé arábìnrin ọ̀hún náà ni wọ́n ní jìbìtì tí wọ́n jọ lù yìí ní í ṣe pẹ̀lú owó kan tí wọ́n fi ń lọ sí ìrìn àjò ilẹ̀ mímọ́ Hajj Pilgrimage Scheme. Gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n kà sí i lẹ́sẹ̀ láti ọ̀dọ̀ ìjọba, wọ́n ní olùjẹ́jọ́ yìí àti àwọn tó kù tí wọ́n ní wípé wọ́n ti fi ẹsẹ̀ fẹ́ wọ́n ti fébé ni wọ́n ní wọ́n gba owó kan nípa sísápamọ́ sí abẹ́ nǹkan kan tí wọ́n ní kò fẹ́ẹ̀ tọ̀nà tó o. Wọ́n ní owó yìí ló jẹ́ 20 million naira tí wọ́n gbà lọ́wọ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Al-Yusuf International Travels and Tours Limited Alhaji Mojeed Ọládélé, tí wọ́n sì ń sọ wípé ẹ má wọ́rì owó yìí nǹkan báyìí òun ló ní í ṣe pẹ̀lú ti hajj tí a ó fi ṣe, ṣùgbọ́n owó yìí ni wọ́n ní wọ́n ti yà sọ́tọ̀ ìyẹn fún ti Hajj Pilgrimage 2025. Gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n ní wọ́n kà sí ọ̀daràn yìí lẹ́sẹ̀ o, wọ́n ní ẹ̀sùn ọ̀hún náà ni ó tako òfin kan tí wọ́n pè ní section 516 390 pẹ̀lú 419 tí ó jẹ́ ti ìwà ọ̀daràn tí wọ́n pè ní cap C15 ìyún òfin tí wọ́n ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ní ọdún 2004. Olùjẹ́jọ́ yìí Basirat Ọlájùmọ̀kẹ́ Ṣéwù ó ní òun ò jẹ̀bi o pẹ̀lú àlàyé, ṣùgbọ́n gbogbo akitiyan wọn pé kí wọ́n lè gba béèlì rẹ̀, wọ́n ní ilé ẹjọ́ wọ́gi lé ní o. Wọ́n sì ní kó lọ rí fi sí ọgbà àtúnṣe kan tó wà ní Àpápá títí di ìgbà tí wọ́n ó tún gbé ìgbẹ́jọ́ wá sí ilé ẹjọ́ o. Wọ́n ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ilé ẹjọ́ ní ó dá o. Ẹlẹ́rìí gba béèlì arábìnrin ọ̀hún pẹ̀lú owó kan tí wọ́n pe iye ẹ̀ ní mílíọ̀nù 15 15 million naira, tó sì jẹ́ wípé wọ́n ní àwọn àlàálẹ̀ yìí òun ni wọ́n gbọ́dọ̀ tẹ̀lé kí wọ́n tó lè gba béèlì Basirat Ọlájùmọ̀kẹ́ Ṣéwù. Wọ́n ní yóò wá onídùúró méjì tí ó dẹ̀ jẹ́ wípé wọ́n gbọ́dọ̀ jẹ́ olùgbé ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ìkọ̀ọ̀kan ni wọ́n gbọ́dọ̀ ní dúkìá tó ní C of O, ìyún certificate of occupancy. Àwọn méjèèjì tí wọ́n jẹ́ onídùúró yìí wọ́n gbọ́dọ̀ jẹ́ òṣìṣẹ́ ìjọba tí ìpele wọn ò dẹ̀ kéré sí ìpele 12 sí ìpele 15, grade level 12 to level 15. Wọ́n ti sún ìgbẹ́jọ́ ọ̀hún o sí ọjọ́ 29 oṣù kínní ọdún 2026. Fún fọ́nrán báyìí tàbí àwọn nǹkan míì tó tún ní í ṣe pẹ̀lú àwọn nǹkan tí à ń gbé sí ojú òpó YouTube wa, ẹ tẹ̀lé wa ní orí ìkànnì YouTube Owutu FM space Lagos láti máa rí tí a bá ti ju àwọn fọ́nrán tuntun sí ojú òpó wa. Ẹ ṣeun, ó dàbọ̀. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.